yìí ó bá ìkan náà ọmọ kéwú ẹ̀sùn tọmọ yẹn dẹ̀ jẹ́ ọmọ ọdún 11 báyìí bá ṣe sọ̀rọ̀ yìí ó ti wà lẹ́wọ̀n ní Òkèkúrá kẹ́ lè mọ̀ wípé Ìlọrin ìlú justice ni kò ń ṣe ìlú tó ń fi ọwọ́ bu ìbàjẹ́ mọ́lẹ̀. ọmọ ọdún 11 yẹn nínú àwọn ọmọ kéwú àfáà Jamiu ni nígbà tí wọ́n close ilé kéwú tán àfáà Jamiu wá ní kọ́mọ yẹn lọ mú abọ́ wá nulẹ̀ àfáà Jamiu ó lọ bá ọmọ ọlọ́mọ nínú ilé nígbà tó lọ bá ó fi ìka ó ti bojú ara ọmọ yẹn títí ẹ̀jẹ̀ fi jáde ṣe rí pé ìwà àbàjẹ́ gbà ni. lẹ́yìn ìgbà tó wá ṣe yẹn tán ló ṣe wá bọ́ ọmọ yẹn sùn pẹ̀lú kọ́mọkùnrin rẹ̀ wọ́n wá gbé ọmọ yẹn lọ sí hospital wọ́n ṣe test fún àfáà Jamiu yẹn náà lẹ́yìn náà ń rí ní hospital yẹn pẹ̀lú handcuff lọ́wọ́ ẹ̀ ṣe rí pé ìwà ìdójútì ni àfáà for that matter ẹ̀wọ̀n kan tó ṣe fọ́mọ kéwú lọ́mọ ọdún 11 ìbànújẹ́ gbà ló jẹ́ fún wa ṣùgbọ́n Ìlọrin a kì í fi ọwọ́ bo ìbàjẹ́ mọ́lẹ̀ o ẹni bá ṣaburú á jẹ́ kó mọ̀ pé yes aburú ló ṣe yìí. ẹlòmíà máa sọ pé Ìlọrin kinní kan wọ́n ń gbé kéèsì wá bẹ́ẹ̀ wọ́n ṣe kinní kan ọlápọ̀ jẹ́ ìlú tí justice wà láwọn yẹn ṣe ń gbé kéèsì wá bẹ́ẹ̀ ọlápẹ́ wọ́n kì í ṣàbòsí lórí kéèsì ni wọ́n kì í gbé ẹ̀bí fáláre wọ́n kì í gbé aláàrí fẹ́ bí ni nǹkan tó fà á nìyẹn. so Ìlọrin ìlú justice ni àfáà Jamiu tẹ́ ń wò yìí báyìí tí wà l'Ókèkúrá lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí pé wọ́n ń gba abẹ́lé ẹ̀ àbí wọ́n ṣe kíní kan wọ́n fẹ́ dẹjẹ́rú rárá àwọn òbí ẹ̀ wọn ò bá ní owó bí nǹkan míì ó ti wà lẹ́wọ̀n. so ìlú justice nílùú Ìlọrin ẹ gbàgbé ẹ bẹ́ẹ̀. ó mà wá gbẹnu tán báyìí o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí láti ẹnu ìkan lára àwọn ọmọ iléèkéwu wa ní Ìlọrin èèyàn Yahya Gambari. àáfàá yìí ó fi ipá bá ọmọ kékeré ọmọ ọdún 11 ní àjọṣepọ̀ ní ọmọ tó jẹ́ ìkan lára àwọn ọmọ iléèkéwu rẹ̀. ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní àná ní ìlú Ìlọrin. níbo láyé ń lọ níbo láyé ń lọ ó mọ̀ wà lágbára báyìí o. kí la wá fẹ́ ṣe sí àwọn àáfàá tí ó jẹ́ ayédèrú tó wá pọ̀ nílọrin báyìí? bẹ́ẹ̀ náà ni àáfàá kan wọ́n ní Ramani ó pa ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tí yẹn ń jẹ́ Hafsat nínú Ìlọrin yìí kan náà ni. kí ló ń ṣẹlẹ̀ sí Ìlọrin? kí ló dé tí ẹnu fi ń kun Ìlọrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? àwọn tó wá tún wá sábà máa ń gbé àwọn ọ̀rọ̀ wọ̀nyí sórí afẹ́fẹ́ wọ́n tún wá jẹ́ àwọn ọmọ bíbí inú ìlú Ìlọrin náà. a dúpẹ́ pé ọwọ́ òfin ti ba àáfàá Jamiu yìí wọ́n dẹ̀ ti rán lọ sí ẹ̀wọ̀n ní Òkèkúrá. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé àṣírí àwọn ẹni bí ń tú lọ́kọ̀ọ̀kan èjèèjì pàápàá jùlọ nínú ìlú Ìlọrin tí gbogbo ayé ń fojú wò bí ìlú tó mọ́ jùlọ ní ilẹ̀ Nàìjíríà. torí ọ̀pọ̀lọpọ̀ a máa pè Ìlọrin ní ìlú tó súnmọ́ àlùjànnà tó sì jìnnà sí iná. ṣùgbọ́n àwọn ìwà iná ló pọ̀ jù lára àwọn ìwà tá à ń bá lọ́wọ́ àwọn ọmọ ìlú ibẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kí ló ń ṣẹlẹ̀ sí Ìlọrin? ẹ̀yin àáfàá ẹ mọ́ sùn o, ẹ gbàdúrà kí ẹnu ó yé kun ìlú Ìlọrin mọ́, torí pé ìlú álímì ni, ìlú àwọn ẹni tó nímọ̀ náà sì ni pẹ̀lú. ìlú àwọn àáfàá ńlá ní Ìlọrin. láti ìgbà tá a ti wà kéékèèké láti máa ń gbọ́ pé Ìlọrin ìlú àlùbáríkà ni. ẹ̀yin àáfàá ẹ kún fún àdúrà lórí ìlú Ìlọrin. ẹ ṣé.